solution ni pé ká gbé àwọn ìgbésẹ̀ kan tí ó máa tọ́ka sí pé tẹ́ ẹ bá fẹ́ béèrè ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí Christian bá sọ fún àwọn èèyàn rẹ̀ on behalf kíni ṣe on behalf of Yorùbá ìtẹ́lẹ̀ bá sọ fún àwọn èèyàn rẹ̀ ẹ gbọ́dọ̀ rí tí táà náà sọ fún àwọn èèyàn tí a táà jẹ́ majority nílẹ̀ Yorùbá ẹ bá lé ṣùgbọ́n tá bá rí pé kò sí tó wọ́n lọ mọ́ náà àpàjúdà ìṣòro ọ̀pàjúdà ọ̀lájá tó rẹ̀ sẹ́pọ̀ yẹn ìṣòro ọ̀pàjúdà ó ṣe fẹ́ ni ajá ní ìsìnkú wọn lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kájá ayé bá lé wa tẹ́ ẹ bá sún wa tàgéere àwa náà pàjúdà o àwa ẹ̀tò déédéé ẹ̀tò dáa gbogbo wa pátápátá lájọ láǹfààní tá a lè ṣe fúnra wa lábẹ́ kọ́ńtì kan ṣoṣo tí wọ́n pè ní kíni Nàìjíríà tá a bá bẹ̀ pín láéláé láàmú rí aburú tí ń bẹ bíi pínpín a lè wà ní kọ́ńtì ọ̀tọ̀ọ̀tọ̀ kí ibo ní kọ́ńtì tiẹ̀ lọ́tọ̀ kí ibo ní kọ́ńtì tiẹ̀ lọ́tọ̀ mọ́rọ̀ bá Hausa kò lè survive without Nàìjíríà àwọn náà lépo tẹ́ máa ń tàn wọ́n lépo wọ́n ní tí ẹ̀ lébẹ́ nísàlẹ̀ bíi ọmọ ìyá àmọ́ ẹ̀yin mùsùlùmí ṣe ẹ láwọn ẹlẹ́bọ àwọn ló wà behind the Yorùbá nation àwọn kan bẹnu Christian àwọn náà wà behind the Yorùbá nation. yọkọlú kò á tán bí ìyàwó gbọ́kọ tẹ́lẹ̀ ọkọ yọkẹ́ yọkọlú kò á tán bí yọkọlú kò á tán bí. ó parí po àfìgbà tó ọmọ Fúlàní ń pàṣẹ tó ń pìtàn nílẹ̀ Yorùbá ọ̀tàn bí ò tán alájẹjù Táíwò kárí lọ́hùn-ún nínú ìwé Yorùbá tá a kà nígbà tá a kéré ọ̀tàn bí ò tán aláṣejù ọ̀rọ̀ dùn lẹ́nu aláṣejù. ó parí Fúlàní ń pàtàn nílẹ̀ Yorùbá Fúlàní ń fọwọ́ lálẹ̀ nílẹ̀ Yorùbá kí ni wọ́n sọ ẹ máa bọ̀ ẹ wá gbọ́ nínú fídíò tí mò ń gbé bọ̀ wá fún yín yìí aláṣẹ tìlú Ìwó ti pàṣẹ ó sì ti sọ̀rọ̀ ó ti fọwọ́ lálẹ̀ gàràgà nígbà tó dàbí wípé nígbà tí àrá bá sán tó lálẹ̀ gàràgà ta ló fẹ́ súnmọ́ bẹ̀. ìdààmú wá dé bá gbogbo ọba ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ yìí ṣàjáde kèèpẹ́ ni mo ní sáré wá mú fún yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa rí fídíò ẹ̀ wò gẹ́gẹ́ tẹ́ ẹ sọ pé àfẹ́ ṣàríà àṣẹ man pass man ọ̀rọ̀ yìí ti dé World Sharia Court nínú àjọ àgbáyé níbi tí ṣàríà wà àṣẹ kékeré kọ́ nínú àwọn tó kọ́kọ́ gbé ètò yìí jáde Pavilion TV ló gbé jáde lédè Yorùbá lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni mo lè sọ àwọn channel tó gbọ́ láti ọ̀dọ̀ Pavilion ẹni tó gbé jù tó gbé èsìkejì ní Sokoti bàbá gbé látọ̀dọ̀ mi ẹ̀dọ̀mí náà ti gbọ́ information gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde pé ẹ̀yin kékeré ẹ wá gbọ́ ẹ wá wo titun ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí aláṣẹ ìlú Ìwó sọ ẹ dákun ẹ bá mi pín ètò yìí ẹ jẹ́ ó dé ọ̀dọ̀ Ládé Àbáàsì èmi ọmọ pa aláṣẹ ìlú Ìwó àwọn náà ní ìtàn Yorùbá lọ́wọ́ báyìí torí gbogbo kìràkìtà bí wọ́n ṣe ń lé wọn mú bí wọ́n ṣe ń gé wọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀ ká ẹ má ṣe ṣẹ̀ríà ó ti dogun báyìí ọ̀rọ̀ wa ti dé wọ́ọ̀dù ẹ̀gbọ́n báà láà ṣe ṣe ìjọba Nàìjíríà ní ọ̀gbá ti Yorùbá nation yìí wọ́n sì ń jẹ́ kó yé wa pé àwọn làwọn pọ̀ jù wá lọ gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ gbogbo ọmọ Yorùbá gbogbo wàhálà àti làálàá bàbá wa Professor Banji Akíntóyè báwo ni òṣèlú jẹ́ sásán àti tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sáré lọ sọ́tún sáré lọ sósìn wọ́n bà property wọn jẹ́ wọ́n lé wọn kúrò nílùú ọmọ onílùú dẹni tó di àjèjì ọmọ onílé ọlọ́nà di tẹ́nàntì ìwọ́n di tẹ́nàntì ní Kótónú
àwọn Fúlàní ló ń pàṣẹ yìí. Ẹ farabalẹ̀ wo fídíò yìí, tẹ́ ẹ bá ti ń wẹ̀ máa bá mi share ní ẹ jọ̀ọ́. Ẹ wo èyí tẹ́ ẹ máa ń sọ pátótónu mi gbọ́dọ̀ pọ̀, torí àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ ẹ ní láǹfààní. Fídíò yẹn gùn, a ti gé àwọn ìwà summarize ẹ̀ fún yín ni. Èyí tó kùn tẹ́yìn lè gbọ́ látẹnu wọn kó má dàbí páwa la sọ, òun la fi sílẹ̀. Bàbá Aládé Abbas, àṣẹ ẹ̀ tí ẹ mọ̀ tán ọ parí. Àti gbogbo ẹ̀ yóò pìtàn yín tẹ́ ẹ lọ kẹ́kọ̀ọ́ ìtàn Yorùbá, ẹ mọ̀ tán. Aláṣẹ ìlú Ìwó ti fìtàn balẹ̀ lẹ́yìn tó gbé wa lọ sí ṣẹ̀ríà kọ́ọ̀tù àgbáyé tán. Lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, ẹ̀yin tẹ́ ẹ ní ṣẹ̀ríà ò ní wáyé, ẹ lámúra. Torí tẹ́ ẹ bá wo fídíò yìí, ẹ mọ̀ pé àwọn ará bí yóò mú kékeré fún ìran Yorùbá. Ẹ gbà wípé inú ewu la wà. Ẹ gbà mí gbọ́ wípé Fúlàní ti kó wa ń papá mọ́ra látàrí ìwà tí àwọn bàbá ńlá wa hù, pàápàá èyí tẹ́ kùn láfọbàjẹ́. Gbogbo ẹ̀yin Ọ̀yọ́mèsì, aláṣẹ ìlú Ìwó ti pàṣẹ fún yín pé ẹnu yín ò tólẹ̀, ẹ̀yin kẹ̀. Kódà ohun tó sọ mi kò gbọ́dọ̀ jáde lẹ́nu irú wa. Ẹ farabalẹ̀ wo fídíò yìí. Ó ti ṣèkan tẹ́lẹ̀, eléyìí tó ṣe tẹ́lẹ̀ continuity ẹ̀ ni. Gẹ́gẹ́ bí àwọn tó ń ṣe fíìmù wá ní continuity, ó continue níbi tó bá dé. Èyí tẹ́ ẹ ti ń wò níjẹta àná, eléyìí continue ni. Ìdí nìyí tó fi gbọ́dọ̀ sún síwájú kó lè gbọ́ nǹkan tó sọ ń bẹ̀. Àti bó ṣe bojú Bọ́lá Tinubu jẹ́, bojú Ṣèyí Mákindé tó sọ pé wọn ò gba ṣẹ̀ríà Adélékè àtàwọn tí wọ́n jẹ́ sọ̀pọ́tà àwọn gangan, tẹ́ fi mọ̀ pé ìlòmí wọn tó ń jó onílù ẹ̀ǹbẹ̀ nísàlẹ̀ omi. Àmọ́ bẹ́ẹ̀ kọ́ lèmi ń lọ. Kókó tí mo fẹ́ kọ́ ọmọ Yorùbá ó dì mú ni pé báwo la ṣe ṣe tá a bára wa délẹ̀ yìí. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ bá a ṣe rìnrìn àjò wa, báwo la ṣe ṣe tá a ní continue nínú ìrìn àjò àwọn bàbá yìí. Torí iṣẹ́ àwọn afọbajẹ ni wọn. Ṣèbí náà ìlànà tún bẹ̀rẹ̀ lọ́yọ̀ọ́ yìí, fẹjọ́ lọ kóòtù. Nígbà ó yẹ kẹ́ ẹ sá ti ní ìlànà pé tọ́ba kan bá gbéṣẹ̀ ìdílé kan lọ́kàn, ṣe báwọn ìdílé yẹn ló yẹ kó máa jà sí, ká sì gbé ifá ṣẹlẹ̀ nífá ojúlówó tí èṣèfá owó tí èṣèfá òṣèlú. Kífá wa mú ọmọ oyè kan, ìbá àjákòṣẹ́, àwọn tí ò lówó lọ́wọ́ gan ni wọ́n tún lù ṣe. Kì í ṣe ẹni tó ti lọ ìlú òyìnbó tó ti ní oríṣiríṣi ilẹ̀ wá ní kó wá jọba. Ibẹ̀ kọ́ mò ń lọ. Ọmọ Yorùbá ẹ bá ń pín ètò yẹn jọ. Ẹ gbọ́ nǹkan tí Olúwo sọ. Dàdá ò lè jà, àmọ́ lábúrò tó gbójúlé. Ẹ bá ń fohùn sí. Wọ́n á padà wá kí n wá round up gbogbo ẹ̀. Àmọ́ bẹ́ẹ̀ ṣe ń wò ẹ máa bá mi share ẹ pín ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ. Wípé Olúwo ó ti gbé ìran Yorùbá lọ sí ṣẹ̀ríà court. Ó ti já kó yé wa níbi tí báńdìrì wá dé àwọn ọmọ Yorùbá. Ó ti jẹ́ àmọ́ òun rèé, ẹ fohùn sí nínú ilé. Bó bá ti gúnlẹ̀, èmi ń padà bọ̀. Òun rèé ọ̀yá ẹnì ṣó níbẹ̀. Torí pé Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí, bí ọ̀fọ́ ó ti fọ́. Tí kò bá fọ́ kán kéde pé kálukú ti lọ lọ́tọ̀ọ̀tọ̀, èyí tó ibi tá a bára wa lónìí, ó fẹ́ burú ju kó kọ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ lọ. Yorùbá wò yìí, báwọn tó wá ti. Ní Nàìjíríà lónìí tí ìjọba wa náà sì ń gbọ́, àwọn tó sọ yí pé àwọn mùsùlùmí ọmọ ìyá wa wọ́n fẹ́ dá ṣẹ̀ríà kanṣu lẹ̀, ṣé ṣẹ̀ríà kanṣu ṣe pè ọ́ sí sọ́jẹ́ mọ́. Bóòdù ṣe fẹ́ expect pé àwọn support èyí ṣẹ̀rí tí àwọn. Àmọ́ ìjẹ́ pé ayé ní Yorùbá nation, àmọ́ ìjẹ́ pé ayé ní Yorùbá nation, àmọ́ ìjẹ́ pé ayé ní Yorùbá nation. Tó ń jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín Christian àbí ẹlẹ́bọ ni yín, tẹ̀lé ń sọ gbólóhùn ọ̀tẹ̀ jáde against àwọn mùsùlùmí. Tẹ̀ wá gbé wùmí rẹ̀ ní ìsẹ̀ pé ká máa ya lọ, àní support yín
ẹni ọba sọpọ́ọ̀tì yín kò gbọ́n ni ìjọ tó bá gbọ́n yóò kú lẹ́yìn yín ìjọ tó bá súnmọ́ yín dáadáa tó bá mọ bínú yín ṣe bú tó bẹ́ẹ̀ ṣe éètì Islam tó a máa wò ó pé ṣé tá a bá wá sọpọ́ọ̀tì yín sẹ́ẹ̀ ní sọ ọ̀rọ̀ wa dà gẹ́gẹ́ bí Bosnia gbogbo wọn ni wọ́n jọ sọ pé àwọn ńlá lọ torí kọ́ńtì ti fọ́ àti mùsùlùmí àti kírísítẹ́nì ní Bosnia gbogbo wọn náà jọ sọ pé àwọn ìyá lọ ṣùgbọ́n àwọn níbi ìyá kankan ò ní jẹ́ mùsùlùmí àwọn ọ̀pá pààyàn àṣìlá gbogbo ti ẹnì kankan ẹlẹ́bọ ṣẹbọ rẹ lọ́tọ̀ kírísítẹ́nì ṣe ti ẹlẹ́tọ̀ ìwọ́n tó bá rẹ ní Yorùbá nation máa nation rẹ àwọn ọ̀bọ ṣe Yorùbá nation tílẹ̀ àwọn ọ̀fọ́ Nàìjíríà àfọ̀nà fún Nàìjíríà ọ̀fọ́ tó bá wá fọ́ kápẹ́ lábẹ́ àwọn olóṣèlú ni àní takò wọ́n torí kò sí dáa ní ṣe àwọn bàbá wa tí ń bẹ́ ń bí òní sẹ́yìn àwọn tó ní sẹ́yìn bí olóṣèlú nìkan ẹ̀yẹ ẹlọ́bọ̀ ẹ̀ ní sẹ́yìn ẹ̀ ṣe majority ẹ̀yẹ pípẹ̀ náà ẹ̀ ní sẹ́yìn ẹ̀ náà ṣe majority ẹni tó kọ́ ọgbọ́n wájọ́ tó lè ní sẹ́yìn náà làwọn òṣèlú political parties ṣùgbọ́n gbogbo ẹni tẹ́ ìrú ní orúkọ Christianity pé ẹ̀yin ẹgbẹ́ ya ilẹ̀ Yorùbá àbí ẹ̀rú ní orúkọ ìṣẹ̀ṣe pé ẹgbẹ́ ya ilẹ̀ Yorùbá àwa ò ní tẹ̀lé yín bẹ́ẹ̀ bá sì dájà alẹ́ pẹ̀lú wa bẹ́ẹ̀ bá wá bá wa ní o àbáyíjà wàláì bẹ́ẹ̀ bá bá wa jà àbáyíjà wàláì lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ bá wá bá wa jà àníbáyíjà àwa ò ní jẹ́ kí Bosnia orí pt ara ẹ̀ ní ilẹ̀ kíni o káàárọ̀ òjìire kó lè wá yọ ń kálù bí mo ṣe ń sọ yìí gbogbo Christian tó jẹ́ ẹni tó jẹ́ déédéé ọ̀yẹ́kọ́ bẹ̀rù kó ṣe ọ̀dà ká máa pẹ́ nìkan ni káàkiri sẹ́yìn wò ní ṣùgbọ́n a sọ pé àjọ nìwo ni àjọ nìwo àpọ̀jù yín lọ ṣùgbọ́n yìí náà ẹnu bẹ́ẹ̀ ṣe mọ́ yìí náà lẹ́tọ̀ọ́ tí ibi táwọn náà ti lẹ́tọ̀ọ́ wà tẹ́ ẹ ti ní ẹ̀tọ́ majority táwọn lẹ́tọ̀ọ́ majority àwa àgbà fún ẹ̀tọ́ yín pé ẹ pọ̀ jù níbi tẹ́ ẹ bá ti pọ̀ jù ibi ẹ bá ti pọ̀ jù tẹ́ ẹ bá gbẹ ẹ̀tọ́ tó pọ̀ jù Yorùbá nation tí ń pariwo lọ́wọ́lọ́wọ́ nìkan àti tẹ̀lé ọ̀rọ̀ àmọ́ yìí dáadáa àárín wa náà lè ti jáde àwọn Muslim ti ń bẹ lẹ́yìn yín ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n à lè bá Yorùbá nation fún yín àti Christian wọn ṣé káwọn ó tóbi àti sọ pé òun fẹ́ gba Yorùbá nation lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀rí tí ò lè sọ̀rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ káwọn sọ bẹ́ẹ̀ Christian Association of Nigeria ẹkùn tilẹ̀ Yorùbá kò sọ bẹ́ẹ̀ kí ló dé sọ bẹ́ẹ̀ wọn náà làwọn wíwá àti ẹ̀ ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dọ̀gán tó bá padà fọ́ ọwọ́ olóṣèlú lọ́nà máa kọ́fọ́ sí àwọn ọ̀fà amẹ́kọ́fọ́ abẹ́ náà kọ́ lọ́mọdé ẹ̀fọ́ káwà lẹ́yọ kan ká máa gbádùn ara wa àmọ́ tí ọ̀bà wa fọ́ kọ́nà déédéé ti ọ̀nà àlàáfíà tó bá fọ́ sọ́wọ́ olóṣèlú lóko rẹ̀ tí ọ̀bà fọ́ sọ́wọ́ olóṣèlú wọ́n kà ló kó pẹ̀lú ara wọn ni o ẹ̀bí olù yìí káàánú òbí olù wa bàbá wa Bísí Àkàndé ó ti sọ tí jòdòdó ọ̀rọ̀ ó ní tí ẹ bá ní kí Yorùbá máa lọ 100 ọdún tí Yorùbá bá ya kúrò lára Nàìjíríà wọ́n máa jà lónìí 100 ọdún ní Nàìjíríà lónìí tí ìjọba wa náà sì gbọ́ àwọn tó sọ yí pé àwa fẹ́ àwọn mùsùlùmí ọmọ ìyá wa wọ́n fẹ́ dá sẹ̀ríà kanṣu lẹ̀ sẹ́sẹ̀ríà kanṣu sẹ́pì ọ̀sì sọ́jẹ́ mọ́ ìwò pé ọ̀rọ̀ ṣàríà ni wọ́n tún gbé wọ ní Ọ̀yọ́ wọ́n sọ pé àwọn fẹ́ ní pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ṣàríà court kìíní kankan. And I said people may try but for me ní Ọ̀yọ́ state laws àti constitution Nigeria is what I swore to uphold. bóòdù ṣe fẹ́ expect pé àwọn support èyí ṣẹ́rí tí àwọn olóṣèlú àwọn pátì tá a mọ̀ tí wọ́n bá láà ń yá lọ àní sọ̀rọ̀ àmọ́ ìjẹ́ pé ayé ní Yorùbá nation tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín Christian àbí ẹlẹ́bọ ni tẹ̀lé ń sọ gbólóhùn ọ̀tẹ̀ jáde against àwọn mùsùlùmí tẹ̀ wá gbéwùrù mi rẹ̀ ní ìsẹ̀ pé ká máa yá lọ àní support yín ẹni ọba sọpọ́ọ̀tì yín kò gbọ́n ni ìjọ tó bá gbọ́n yóò kúrò lẹ́yìn yín ìjọ tó bá súnmọ́ yín dáadáa tó bá mọ bínú yín ṣe bú tó bẹ́ẹ̀ ṣe éètì Islam tó a máa wò ó pé ṣé tá a bá wá sọpọ́ọ̀tì yín sẹ́yìn ní sọ ọ̀rọ̀ wa dà gẹ́gẹ́ bí Bosnia
gbogbo wọn ni wọ́n jọ sọ pé àwọn ńlá lọ torí kọ́ńtì ti fọ́ àti mùsùlùmí àti kírísítẹ́nì ní Bosnia gbogbo wọn jọ sọ pé àwọn ìyá lọ ṣùgbọ́n bá ṣe gbòmìnira tẹ́ báyìí ní 1992 ni wọ́n wòye pé bá a bá ń dìbò bí muslim ó sì máa rọwọ́ mú ẹjá rìdíṣù tẹ́ta wọn wọ́n á pa wọn àwọn tó ní ọ̀tẹ̀ ìlú wọn ti nínú tipẹ́tipẹ́ ẹ̀yin náà pé ilẹ̀ Nàìjíríà ò tí ì fọ́ tẹ́ ẹ ti ń gbógun nínú tipẹ́tipẹ́ ẹ̀yin náà pé ilẹ̀ Nàìjíríà ò tí ì fọ́ tẹ́ ẹ ti ń gbógun tàwa mùsùlùmí ń bì ọ̀pọ̀lọpọ̀ gbàtẹ́ ẹ sọ̀rọ̀ nípa Haúsá ẹ sọ nísọ ọ̀tẹ̀ ni Haúsá ń ṣe mistake Yorùbá náà ń ṣe ẹ sọ mistake yẹ bẹ́ẹ̀ bá ṣe sọ everybody náà ṣe sọ àwọn náà ní mistake tí a ká sọ bí everybody gbọ́dọ̀ ṣe kéré ṣùgbọ́n kẹ́ ẹ á máa pẹ́ mẹ́sìn nítorí òyìnbá tẹ ẹ níṣẹ́sìn kí everybody lọ rè gbọ́ yé dáadáa yí pé ìyàtọ̀ jẹ wá ní Bosnia tí gbogbo àgbáyé recognize tí wọ́n fún lọ́jọ́ July 11 àwa náà ń sọ fún yín wípé irú ẹ̀ àní gbàkọsẹ̀lẹ̀ ńlẹ̀ Yorùbá o àìhá tàmínàdìlà níjọ́ yẹn irú àwa kò sí Bosnia tó bá sì wà kọ̀ hàn àbí wọn láṣeyọrí ṣùgbọ́n àwa níbi ìyà kankan ò ní jẹ́ mùsùlùmí àwọn ọ̀pá pààyàn àṣìlá gbogbo ti ẹnì kankan ẹlẹ́bọ ṣẹbọ rẹ lọ́tọ̀ kírísítẹ́nì ṣe ti ẹ lọ́tọ̀ ìwọ́n tó bá rẹ ní Yorùbá nation máa nation rẹ àwọn ọ̀bọ ṣe Yorùbá nation tílẹ̀ àwọn ọ̀fọ́ Nàìjíríà àfọ̀nà fún Nàìjíríà ọ̀fọ́ tó bá wá fọ́ kápẹ́lá bí àwọn olóṣèlú ni àní takò wọ́n nígbà ní ṣe àwọn bàbá wa tí ń bẹ́ ń bí òní sẹ́yìn àwọn tó ní sẹ́yìn bí olóṣèlú nìkan ni ẹ̀yin ẹlẹ́bọ̀ ẹ̀ ní sẹ́yìn ẹ̀ ṣe majority ẹ̀yin pípẹ̀ náà ẹ̀ ní sẹ́yìn ẹ̀ náà ṣe majority ẹni tó kó gbogbo ọjọ́ tó lè ní sẹ́yìn náà làwọn òṣèlú political parties ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń rú ní orúkọ Christianity pé ẹ̀yin ẹ̀fẹ́ ya ilẹ̀ Yorùbá àbí ẹ̀ ń rú ní orúkọ ìṣẹ̀ṣe pé ẹ̀fẹ́ ya ilẹ̀ Yorùbá àwa ò ní tẹ̀lé yín bẹ́ẹ̀ bá sì dájà lẹ̀ pẹ̀lú wa tẹ́ bá wá bá wa ni o àbáyà wàláì bẹ́ẹ̀ bá bá wa jà àbáyé jà wàláì lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ bá wa bá wa jà àníbáyé jà àwa ò ní jẹ́ kí Bosnia orí pí ti ara ẹ̀ ní ilẹ̀ kíni o káàárọ̀ òjìire kó lè wá yé ń kánú ẹ bí mo ṣe ń sọ yìí gbogbo Christian tó jẹ́ ẹni tó jẹ́ déédéé ọ̀yẹ́ kó bẹ̀rù ó ṣe ọ̀dà ká máa pẹ́ nìkan ni káàkiri sẹ́yìn wò ní ṣùgbọ́n àṣọ pé àjọ nìwo ni àjọ nìwo àpọ̀jù yín lọ ṣùgbọ́n yìí náà ẹnu bẹ́ẹ̀ ṣe mọ́ ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ tí ibi táwọn náà ti lẹ́tọ̀ọ́ wà tẹ́ ẹ ti ní ẹ̀tọ́ majority táwọn lẹ́tọ̀ọ́ majority àwa àgbà fún ẹ̀tọ́ yín pé ẹ pọ̀ jù níbi tí ẹ bá ti pọ̀ jù ibi ẹ bá ti pọ̀ jù tí ẹ bá gbẹ ẹ̀tọ́ tó pọ̀ jù ẹ pọ̀ jù mẹ́rin ṣùgbọ́n bí tẹ́ ẹ bá ti pọ̀ jù ẹ lẹ́tọ̀ọ́ àti gbẹ ẹ̀tọ́ tó sì kéde tó pọ̀ jù ẹ rí àwọn tó pọ̀ jù jẹ nù nǹkan àwọn ènìyàn o nǹkan àwọn ènìyàn o àwọn ọ̀ṣọ̀tẹ̀ àṣì injustice àní yẹ̀yẹ jẹ àní gbógun tì yín ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ yẹ̀ wá jẹ àníbà tẹ́ ẹ bá fẹ́ gbógun tì wá àníbà Yorùbá nation tí ń pariwo lọ́wọ́lọ́wọ́ nìkan àdìtẹ̀lé yìí wọ́n á mọ yìí dáadáa àárín wa náà lè ti jáde àwọn Muslim ti ń bẹ lẹ́yìn yín ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n à lè bá Yorùbá nation fún yín àti Christian wọn ṣé táwọn ó tóbi àti sọ pé òun fẹ́ gba Yorùbá nation lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀rí tí ò lè sọ̀rọ̀ ọ̀gbẹ́ káwọn sọ bẹ́ẹ̀ Christian Association of Nigeria ẹkùn tilẹ̀ Yorùbá kò sọ bẹ́ẹ̀ kí ló dé sọ bẹ́ẹ̀ wọn náà làwọn wúrà àti sọ bẹ́ẹ̀ ẹ dọ̀gán tó bá padà fọ́ ọwọ́ olóṣèlú lọ́nà máa kọ́fọ́ sí àwọn ọ̀fà amákọ́fọ́ abẹ́ náà kọ́lọ́ mọ́jú ẹ̀fọ́ káwà lẹ́yọ kan ká máa gbádùn ara wa àmọ́ tí wọ́n bá wá fọ́ kọ́lọ́ jẹ́jẹ́ ti ọ̀nà àlàáfíà tó bá fọ́ sọ́wọ́ olóṣèlú lópo rẹ̀ tí ọ̀bá fọ́ sọ́wọ́ olóṣèlú wọ́n kà ló kó pẹ̀lú ara wọn ni ẹ̀bí olù yìí káàánú òbí olù wa bàbá wa Bísí Àkàndé ó ti sọ títí òdòdó ọ̀rọ̀ ó ní tí ẹ bá ní kí Yorùbá máa lọ 100 ọdún tí Yorùbá bá ya kúrò lára Nàìjíríà wọ́n máa jà lọ ní 100 ọdún ohun tí ó bìjà ó ti pọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀ làwọn ò fi faramọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé ẹ fẹ́ ya lọ hatred ni ẹ̀ ń polówó
dí pẹ̀lú problem wa yíya lọ́kọ́ ni solution problem wa because àwa gangan ni problem ara wa àwa la bàjẹ́ Haúsá bó ṣe bàjẹ́ tó ó fi ní ara wọn lá Ìgbò báwọn ilé ṣe bàjẹ́ tó ó fi ní ara wọn lá Yorùbá bó ṣe bàjẹ́ tó wọ́n fi ní ara wọn lá Haúsá kọ́ ló kó bá wa ìyà tí ń jẹ Haúsá ẹ̀tọ́rọ rẹ̀ pé kọ́lọ̀ wọn pààrọ̀ ẹ̀ sọ́dọ̀ wa kọ́ wá gbé ti Yorùbá fún inú Haúsá máa dùn ní ìyà ń jẹ Haúsá náà ìyà tí ò ṣe é tọrọ pé kọ́lọ̀ wọn bá ní exchange ètò burúkú ni ọmọ máa sọ̀rọ̀ bí ìsìnkú wa kìí ṣe pé ẹ fẹ́ràn ọmọ Yorùbá lẹ́fí ń sọ pé kí Yorùbá ọmọ ẹ̀ yá lọ kí Yorùbá ó sì yá lọ ẹ dákun kí ló wà nílẹ̀ tẹ pìpì àlẹ̀ tẹ́ ẹ fi fẹ́ jẹ́ ká gbàgbọ́ yìí pé tá a bá ti yá lọ ìtẹ́ ẹ gbé fún ààrẹ tá a fi máa ṣe dáadáa kí lẹ̀ ẹ̀ ṣe ná ẹ sọ ṣé ẹ sọ ọmọ Yorùbá ní nira wọn láà ní mákẹ́ẹ̀tì ni èbó mákẹ́ẹ̀tì làwa ìgbà tí ó ní ara wọn lára làwọn adá Islamic market lẹ̀ nítorí pé a ní authority ní èrè àdúgbò àdá sí láti sọ pé ọ̀gbọ́dọ̀ ta ọ̀wọ́n àwọn gbogbo ìwà àwọn ọ̀dá àwọn tí wà àwọn ọ̀dá àwọn alápòdúsì àwọn olóṣèlú tí wọ́n ń fi ara ní wá ìnira tá a ní wọ́n ń pè owó wọ́n ń pè déédéé wọ́n pè ti Ìgbò fún wọ́n pè ti Yorùbá fún wọ́n pè ti Haúsá fún bọ́mọ Haúsá ṣe lámàá náà mọ́ nínú tẹ́lẹ̀ rí ní Haúsá ni pé ìyà títí ọ̀jẹ̀ wọ́n tó Yorùbá ṣé títí tí a ọwọ́ àtòtí ẹni àwọn òwe náà kówó títí tí a fún tẹ́sẹ̀ bá gbà wúlò ọlọ́ béèrè gbogbo empowerment nínú ìjọba tó ṣe empowerment jù ìjọba Buhari empowerment tí Tinubu kan ń ṣe ní ìṣe táà ní òǹkọ́ ní solution síbẹ̀ èyí táà ní èṣe solution gbé òtún dé ilẹ̀ nílẹ̀ Yorùbá ó délẹ̀ ilẹ̀ Haúsá ju rádaràdá táwọn èèyàn wọn ń ṣe ní ọ̀dọ̀ wọn bí lọ tí ìbá ṣe pé Tinubu jí ọmọ Yorùbá ṣé wàá yín dáa ni àtàràlù yín àtolóṣèlú yín ṣé wàá yín dáa ni ṣé ìṣètà ni kìí ṣe pé tó bá wà Nàìjíríà lára fi ń ní Yorùbá èyí tí mo wí yẹn ẹ mú lọ bàbá ń ya lọ ẹ lè pa wá o àjọ ya lọ náà ni bàbá fẹ́ pín Yorùbá kọ́ńtírì tuntun a fi pín bá a bá ṣe pọ̀ tó ní kẹ́ ẹ mọ̀ yẹn o kẹ́ ẹ mọ̀ lè bẹ́yà ìwọ minority ẹlẹ́bọ lọ́wọ́ àjọ gàlẹ́ àlọ́ láàrin gbá o ibi Christian bá ti rọ́wọ́ mú bí Èkìtì Oǹdó lọ́jọ́ gọ́vnà ọbẹ̀ ibi àwọn náà bá ti rọ́wọ́ mú àwọn aláàjẹ gọ́vnà ọbẹ̀ o tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ àpín wọ́n bá sì la ìjà lọ àjà bàbá fẹ́ jà àjà ìjà tí ń bẹ́ ń dásà gbogbo àgbáyé ní ìjà kẹgbọ́n àdá kẹgbọ́n ìbí agbára kẹwà gbogbo agbára ló ṣòro kó pọ̀ tó àpèjú ẹ̀ ní lọ́ngásà o ìjà tó yẹ kí Ísírẹ́lì kó fínísì Gásà láàrin ọ̀sẹ̀ kan ló ti lọ́dọ̀ kan yìí ẹ lè pa wá iyì ní kú fáwa tó bá ìpẹ́ ẹ bá pa wá àwa fi wá wo àlùjánnà láì ṣèṣe ro sẹ́ni a máa gbádùn inú wọn máa dùn bí a bá wà lẹ́yìn ìgbà tẹ́ bá pa wá sí tó bá bẹ́ẹ̀ tẹ́ bá pa wá tẹ́ bá jẹ́ pé ẹ̀sìn tẹ́ fẹ́ máa pa wá ẹ ti sílẹ̀kùn bónọ́ọ̀sì fún wa káàkiri lè wà àlùjánnà ẹ má lòun rí ibú kankan ṣẹlẹ̀ sí àtẹ́ bá pa wá á kù tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pa wá tá a bá dákú àlùmọ́ wà àlùjánnà àwọn kápẹ́ ilẹ̀ pa wá ṣé ètò àlùjánnà ẹ̀rù kú ọ̀bà wa o táwọn bá wá pa yín tẹ́ ẹ̀ bá ṣe àkọwọ́nú Ọlọ́run ló ní àgbọ̀dọ̀ pa yín ó ní abáyín sọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ bá gbà ọmọ bọ̀ bẹ́ẹ̀ bá gbà nàkúndé nòkó wàlẹ̀ ẹ̀sìn tí justice ń bẹ́ẹ̀ bí ẹ̀sìn wa àlẹ́mí àti payé láéláé ṣùgbọ́n tẹ́ bá lẹ́mí pẹ́ pa wá láàtọ́ àwọn kristian ọ̀lẹ́mí pé wọ́n pa wá o àwọn ẹlẹ́gbọ̀gbọ̀n ọ̀lẹ́mí pé wọ́n pa wá àmọ́ àwọn ọmọlúàbí àárín wọn là ń sọ o àwọn ẹ̀hẹ̀dẹ̀ ń bẹ láàrin yìí o wọ́n bá wà láàrin tí a náà àwọn aláwọ̀ kan gbógun tì wọ́n wọ́n bá wà láàrin tí a ìjẹ àwọn aláwọ̀ kan gbógun tì tẹ́ bá lẹ́bẹ̀ẹ́ pé ẹ lọ́ máa pa kristian kan ẹ lọ́ máa pa ẹlẹ́bọ kan no àfẹ́yìn rí ẹ má rẹpísẹ́ǹtì wá o ẹ má sọ páwà lẹ́sẹ̀ kí ni lẹ́yìn bí ìjà o tọ́ra àtakò yìí pátápátá ni o àrùn àyàn kọlọ́bá ní pa kristian kọlọ́bá ní pẹ̀lẹ́bọ àtijọ́ ń gbé ọjọ́ ti pọ̀ ó ti pẹ́ ebi ẹlẹ́bọ náà ní ara
Yorùbá jẹ́ tí Islam fi dé fẹ́ gba Islam ṣé ààrí Christian ti ń gba Islam ni ààrí pastor ti ń gba Islam ààrí odidi church ti ń gba Islam ìyẹn tó wa tí Muslim bá serious dáadáa tí wọ́n wà well organized more people tó máa wọ́n lókè ní inú Islam ṣùgbọ́n sọ pé ọlọ́ jagun èyí táwọn ń wí ní ìṣẹ́ni pé agbọ́n àwọn amẹ́lá káàsì káàkiri lágbàáyé èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ẹ má gbèsè nú lẹ́yìn tẹ́ ẹ bá ń gbèsè nú wípé ẹ pa mùsùlùmí ọ̀pọ̀ síbu àkíṣẹ́gọ́ tá a bá mọ̀ yín àti rí yín tíjọba wa bá ṣe déédéé àwa láṣòfò fúnjọba pé èyí ń múra ogun o ẹni ọba ní bá o ṣùgbọ́n tí ọba ṣe déédéé tó bá dá wa dá ẹ lè dá a mú o ẹ lè pa mùsùlùmí níbẹ̀rẹ̀ kó ní wọ́n kàn fi pé lásán ni o torí kí ẹ̀rọ kan bẹ wọ́n máa ń yin báyìí ni torí bá tí ọba yín tẹ́ máa ń yin mọ́ o tó bá ti wọlé yàrá sásẹ́yìn ní ètò òbí yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tó bá yín wa tó bá yín wa débì kan ọ̀rẹ́ ẹ̀gẹ́ bíi ṣé kílẹ̀ máa kókó ẹranko kan mẹ́tọ́ pé tẹ́ bá lé kàgírí ẹ̀mọ́ dákọ̀ rẹ̀ máa ń sọ ìbò kan fún mi ilẹ̀ ìwà láwà wọ́n ní ìṣòro àmì gbogbo rẹ̀ àṣógbó ẹbá lè ṣùgbọ́n tó bá rí pé kò sí tó wọ́n lọ mọ́ náà àpàjúdà ìṣòro ọpàjúdà ọ̀lájá tó rẹ̀ sẹ́pò yẹn ìṣòro ọpàjúdà ó ṣe fẹ́ ni ajá ní ìṣùpá wọn lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kájá ayé bá lé wa tẹ́ ẹ bá sún a kàgẹ́rẹ́ àwa náà pàjúdà o àwa tó wù àwa lásìkò yìí ni pé káàrí àgbékalẹ̀ mùsùlùmí gbékalẹ̀ ká tún orí mùsùlùmí sí ká léètò kán fún yín ní àwọn àwòrán ẹwà Islam ẹ bá fẹ́ gba Islam lóye kọ́ gbà nítorí pé kí ìlú ọ̀dà àjọjà àǹfààní ẹ̀ ni àlàáfíà làwọn àfẹ́ ogun àfẹ́ wàhálà ẹ̀yin tẹ́ ẹ̀ lérí ìkànnì tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ṣé ìgbà tí mo sọ ni àwọn tí wọ́n lérí mẹ́rin ẹ̀ẹ́tọ́ ayédèmọ̀ sọ pé ẹ̀yin lẹ́nu ọ̀dà ẹ̀yin tẹ́ ẹ lọ sọ sórí íńtánẹ́ẹ̀tì pé ẹlẹ́bọ òun náà ni láńlọ́ọ̀dù tẹ́nẹ̀tì ní kíni Muslim àti Christian ṣé bá wá gbé Yorùbá kọ́ńtì léyìn lọ sẹ́ẹ̀lì àwọn méjèèjì àti Christian náà tó náà wà too radical tó náà jẹ́ ìwọ̀n tẹ́jọ́ ń ronú wípé àwọn Muslim yẹ àwọn ọ̀dá ṣé tí bá gbé kọ́ńtì léyìn lọ ẹ lé àwa kó bẹ́ẹ̀ ọmọ ọkọ làwa àwa sì ní majority kò sí kọ́ńtì kankan ilẹ̀ Yorùbá kankan ọjọ́ iwájú rẹ̀ àtòní ẹ̀ tá a gbọ́dọ̀ mọ́dà sí àìmọ́jà àdá sí bá àárẹ̀ rẹ̀ bá ń ṣe wá àárẹ̀ tó lóògùn ni o àgbádùn irú tí mo sọ ìgbà tó bá nílò àkáyè yóò yé yóò sì máa gbádùn pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ọmọ ìyá àmọ́ ẹ̀yin mùsùlùmí ṣe é láwọn ẹlẹ́bọ àwọn ló wà behind the Yorùbá nation àwọn kan bẹ́ẹ̀ nu Christian àwọn náà wà behind the Yorùbá nation àwọn kan bẹ́ẹ̀ nu politician àwọn náà ń fẹ́ Yorùbá nation àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn. ọmọ Yorùbá ẹgbẹ́ àbẹ́ ẹ̀gbọ́ èwo mo sọ nínú ọ̀rọ̀ tí ò jọra wọn ẹ wí fún mi torí pé ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ ẹ gbádùn ẹ gbọ́ gbólóhùn tó tẹnu ẹ̀ bọ́ níbi tẹ́ ti mọ̀ wípé a wà nínú ewu gómìnà sọ̀rọ̀ ó lọ́wọ́ nírọ̀ àwọn aláṣẹ ìlú Ìwó ní dada ò lè jà ṣùgbọ́n ní àbúrò tó ní gbójúlé ọba Olúwo ò lè jà ó ní àlèmúfìtì tó gbójúlé ẹgbọ́rú tó ló wọ́n pa fún kírísítẹ́nì tó bá dìde sí wọn àrà tó ló wọ́n dà fún gbogbo èèyàn oníṣẹ̀ṣe ó ti pín orílẹ̀-èdè Yorùbá fún wa ọ̀rẹ́dì ọmọ Fúlàní ṣe rí pé kò rí òwe pa èso pàdídà ó lájá ajá pàdídà ó lálọ́dẹ ó di òwe tí ò rí pa ọ̀tẹ̀ bí òtán
aláṣejù ọ̀rọ̀ òdùn lẹ́nu aláṣejù. Ẹ̀yin bàbá wa afọbajẹ, ṣé eléyìí ò ní rìpíìtì ara ẹ̀ ní ìlú Ọ̀yọ́? Wọ́n láwọn ò ní gbà o àfi bí wọ́n bá mú ṣẹ̀rí àwáyé. Kábíyèsí, gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ kàn yín. Ọlọ́run ṣe èyí tí mú níyàwó tọ́pọ̀ lọ́wọ́ pọ̀ láàrin yín. Nígbà ṣẹ̀ríà bá dé, ṣẹ̀ríà sọ fún yín pé eléyìí tí wọ́n ṣe yìí kọjá yìí, bóyá wọn ò gàpá ọba mi. Bẹ́ẹ̀ ni ibẹ̀ yìí ni ẹja máa wò ó. Ẹ bá mi láìkì tó yá tún pàdé. Ẹ ṣí àtọ́ bá jẹ́ gbà àkọ́kọ́ rí, ẹ subscribe sí channel wa. Ẹ ṣé àdúpẹ́, ó dàbọ̀.